wà wò tún wò padà tó tẹlifíṣàn rẹ kó wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àtẹ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́ ẹ̀wà kọ́kọ́ ẹgbà yìí ẹ̀wà kan fìdí lé àwọ̀ tún wò ní ẹ̀wò àwọ̀ tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́. wọ́n lẹ́yìn náwó ẹ̀ kàn ń ṣe ìyàwó ọba ẹ̀ mú standing fan ẹ̀ ha ẹ̀ jẹ́ má bínú ṣé tí ń ṣiṣẹ́ ní factory standing fan àbí wọ́n ń kù mí náà lẹ tún kó ẹ pín standing fan of 6,000 per one ẹ tún wá mú live chicken ẹ bá wọn so mọ́ etí iṣẹ́ báyìí ṣé kọ́ lè rí ìrànrí yín ni ìyẹn tún wá dúró bẹ́ẹ̀ ẹ jẹ́ má bínú tó bá máa kó gbogbo the whole check owó tẹ bá mọ bí tí gbogbo ẹ wà ẹ má máa pín mọ́tò lẹ́yìn náà wọ́n á rọ́ lẹ́ ń ga gbogbo ẹ̀ lẹ́yìn ṣe báyìí ẹ ṣáà rọra kí bàtà má lọ gbé yín ṣubú lójú àgbo tó gbogbo ẹ̀ pátápátá báyìí òun la gbọ́. ẹ tiẹ̀ ní sùúrù kí ló mú yín tẹ̀kàn ó bí ó mú báyìí ẹ kò jábọ̀ ẹ̀ mò ń náwó bí ẹlẹ́dà ojú òtì mi kí ni mo gbé wá èmi akọ ọ̀bẹ́pẹ́ mi ò bímọ mi ò ṣe gbá kò sí èbú tí wọn ò bú mi. ẹ bá ti pè mí ìfọdọ́kọ mi ó mọ̀ mi I don't get myself happy nígbà tí ó tún délẹ̀ kejì bí gbogbo wọn tún ṣe wá nìyẹn mọ́tò méjì náà ṣáta wà in fact tó bá wà ń bẹ̀ lọ́jọ́ yẹn wá pìtì mi wọ́n bú mi débi wípé ó dà kílẹ̀ lànà kìdẹ̀ kú sínú ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí mú gbẹrù báyìí wọ́n bẹ̀rẹ̀ sí fi ń sọ̀kò tó bá rí ẹ̀sìn tó ṣe ọ́ tó jẹ mí. tíṣẹ́ ò bá dẹ̀ wọ̀nyí ṣe kẹ́ fi ṣẹlẹ̀ kẹ́ wá nǹkan míì tẹ́ máa ṣe. BJ okay ṣo ti dé bus stop yẹn that's alright máa take care bẹ́ẹ̀ okay madam kí n tó dé kẹ́ tidy up gbogbo ilé yẹn or else I know what to do. mo ti gbọ́. tèmi bá mi. Divan set lele. Divan set with spring mattress with spring elbow. mattress. Yes, àwọn tó bá like spring ẹ lè rele. A tún ní Vita Supreme. Vita Supreme. Vita Supreme. Not too hard, not too soft. Okay. Normal mattress lele. Okay. Then ele Vita Sizzler. Fáwọn tó bá like soft mattress. Ilé wa ńkọ́. Vita Galaxy. Vita Galaxy. Yes. Fáwọn orthopedic needs. Àwọn tó bá ní back pain, waist pain, ó máa correct ẹ̀. Àwọn ilé medium density mattress ni wọ́n. Basically for children, àwọn teenager. Jẹ́ kí n wo ohun tí ẹ máa pick nsìn. Kí ló pe lẹ́ẹ̀kan? Vita Supreme. Correct. Eléyìí wà. Mo tiẹ̀ like orúkọ yẹn. Ṣo ní sample? Ẹ sample wa. Bá mi gbé sample wa jẹ́ kí n bó ṣe rí. Ọlá. Ọlá kí ló ń ṣe? Kí ló ń ṣe látàrí?
aṣọ. Oh yeah. So lọ change talk tó wọ̀ lẹ́ẹ̀kan. Ìwọ wọ ìṣe o ṣàfihàn akọjọ bàbá ẹ̀. Hey. Anyway, let's go to bank now. Báwo ni? Ẹ kújọ́ mẹ́ta. Ṣé o ti ṣe àwọn nǹkan tí mo ní kó ṣe ṣá? Everything ti wà. Ọ̀rẹ́ kí ló dé tó ń wò bẹ́yẹn? Kí ló dé? Má jẹ́ kí wà àwọn obìnrin yẹn kó bọ̀ gẹ̀. Ọmọ ohun tóbìnrin jẹ kí ni da ilé ẹ̀. Ilé ló wà yìí. Finish ló máa gbéṣẹ́ wáyọ̀ ìbáyìí. And mo sọ yìí pé quality iṣẹ́ ta ṣe ní phase 1 yẹn òun ló jẹ́ káwọn people yẹn award phase 2 yẹn fún wa. Of course, that is why we must do something really better for more this time around. Ìyẹn ò yẹ kó jẹ́ problem fún wa mọ́ náà. Gẹ́gẹ́ bí mo sọ fún yín gbà yẹn, Dulos Paint wà ń bẹ fún wa láti guide wa. The first thing ta máa need àti ṣe ń sìn ni pé a máa download Dulos Nigerian Visualizer láti lè get àwọn informations la need láti get àwọn paints ta máa lò fún iṣẹ́ yẹn. Yes, ó dà pé ohun tí ó yẹ ká kọ́kọ́ ṣe ni láti lè mix àwọn paints yẹn dáadáa this time around. With Dulos Nigeria Visualizer, a lè get ẹ̀yà ọ̀dà tá a máa lò láti lè jẹ́ kí iṣẹ́ yẹn yọ tó jẹ́ pé àwọn èèyàn láti wò irú ilé tó máa wò as in adalójú awa attractive láti gbé. Then lọ sórí Google kó lọ download Dulos Nigerian Visualizer. Okay. Number. Okay. To get there. Wow. Wo information àti get ọ̀dà tó dáa, láti po ọ̀dà oríṣiríṣi pọ̀ dẹ̀ get tó dánú ẹ̀. And in fact gbogbo àwọn information ta need nípa àwọn ọ̀dà tó máa ń ṣe oríṣiríṣi àwọn ọ̀dà tó ń ṣe náà ló wà ń bẹ̀ àtàwọn ibi tá a ti tún lè get ẹ̀ gan tó máa easy fún wa everything ló wà nínú site ẹ̀. Sorry, according to information Dulos Paint tó ń ṣe gan tí wọ́n lè rí káàkiri anyhow. Yeah. You understand me? So àwọn ibi tí èèyàn ti lè rí of course àwọn well established places àwọn ibi tí wọ́n ti yàn sọ́tọ̀ bí irú Dulos colour centers, Dulos colour shops and then game stores. Ó dẹ̀ tún wà láwọn big malls yẹn káàkiri. Ifá ó common bẹ́ẹ̀ wá rí ra. Pàápàá ó wà nínú Ìkòròdú wa yìí. Yeah, mo rí lẹ́ẹ̀kan mo mọ àdírẹ́sì yẹn Ìkòròdú yẹn mo mọ bẹ́ẹ̀. So nǹkan tí a máa ṣe ni pé àlọ́ store yẹn ní Ìkòròdú àlọ́ rà bí àgbà lọ.
so kí mo ṣàlàyé fẹ́ẹ́ padà lọ́fíìsì pé àwọn pípì tá a bá dé bíbá wọ́n máa explain fún wa nípa ọ̀dà wọn yẹn gbọ́n nǹkan tó sọ nílẹ̀ kan yẹn wọ́n ní ọ̀dà wọn tá a bá gbé lé iṣẹ́ pàlàpàlà tá a explain fún àwọn pípì yẹn ṣe pé ó máa kọ́ vibe pé gbogbo stains tó wà lára lé yẹn wọn ò ní rí mọ́ everything máa neat ni àwọn pípì yìí good paint wọn yẹn ó good. ó dà bẹ́ẹ̀ now that is why a mọ̀ pé ọ̀dà wa yìí ó lè borí ẹni ọ̀dà kọ́dà tó ti fi kun ibì kan tẹ́lẹ̀ tá a bá gbélé báyìí á bò mọ́lẹ̀ ni pàápàá ó máa dán ó máa tún lálùpẹ́ àbí. and another thing tí wọ́n tún explain fún wa kò dẹ́ sí pé àwọn fúnra gbọ́n rí wọ́n ti pé láti ṣe ṣe the numbers of gallons tara ilé ìtara ń sìn ó kéré sí i àti mo bẹ́ẹ̀ lọ máìnì ẹlẹ́ẹ̀kan pé ṣé gallon ni máa tó wọ́n ní brush ẹyọ kan báyìí tó bá fi kun lé báyìí ó máa ń expand àti ó máa fẹ̀ ó máa exactly onídàbí ìtakùn máa gbélé touch lọ padà ẹyọ kan báyìí ó máa cover a lot of space so Dulux paint is very very different. èyí tàbí tí mo bá yín sìn kí ló yẹ ká ṣe. pẹ̀lú Dulux ń sìn à ń kunlé lọ pẹ̀lú rọrùn ni o ká máa gbaṣẹ́ kíkùn lọ ní àwọn pẹ́. ibo ló gbàrà láti ẹ̀kan àwọlé o kàn disappear bẹ́ẹ̀ yẹn ó ti dẹ́rù bà mí. wọ́n lọ mú safeguard ni mà. safeguard. àwọn tíjà mi ní skul sọ pé tá a bá ti dé láti skul àbí tá a bá lọ síta ká lọ ṣe é pé tá a bá ti dé pé ká máa lọ safeguard fọwọ́ wa dáadáa tó máa pa germs. ọ̀la mi èmi náà ti mọ̀ tẹ́lẹ̀ pé safeguard máa ń pa germs mo dẹ̀ mọ̀ pé tá a bá ṣe wọlé bóyá láti toilet àbí láti òde hàn ó yẹ ká fi safeguard ká fi fọwọ́ wa mo ti mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òun náà ló jẹ́ ra safeguard sílé ó kàn ti rẹ̀ mí mo ní kí n relax díẹ̀ bọ̀ ṣé wá rí kan tó ní tíṣà ẹ̀ sọ yẹn òun gan la máa ṣe ń sìn ó yá ká lọ fi safeguard fọwọ́ wa. kí ló ṣẹlẹ̀ tó wá jókòó sí mi. ìwọ ni òtòrò náà rọ̀ mí wá ń bi ní pé ṣé bí ni mo wá jókòó sí mi ṣùgbọ́n nǹkan tí mo ló ṣẹlẹ̀ ni ìyàwó mi nọ́mà ló kú yìí. mo gbọ́ tó tiẹ̀ wá dunni jù ní ọ̀rọ̀ náà ni government hospital tí wọ́n kú sí. torí government hospital tó ní wọ́n kú sí yẹn gangan ní ìbànújẹ́ mi. lọ́nà wo? o tún bi mí pé lọ́nà wo. ní nǹkan bí ọdún 11 sẹ́yìn ipò wo ni mo dì mú lórílẹ̀‐èdè yìí. Minister of Health, of course. Minister of Health. nígbà yẹn ṣé o mọ̀ wípé ìjọba kó owó bàǹtàbàǹtà lẹ̀ ká fi equip àwọn ilé ìwòsàn wa ká dẹ̀ fi ra àwọn nǹkan èròjà síbẹ̀. àwọn owó yìí làwa ń bá àná la fi ń travel káàkiri tá à ń ṣe fàájì tá à ń ṣe yọ̀tọ̀mí tí mo ná owó yẹn nàkúnà. wá wo nǹkan tó wá ṣẹlẹ̀ lénìí báyìí ilé ìwòsàn ìjọba yẹn ni ò kájú ẹ̀ ni ò kújú òṣùwọ̀n tí mo pàdánù èèyàn méjì tí mo nífẹ̀ẹ́ gidigidi. ọ̀rọ̀ mi ò yé ẹ. ó yé mi. kálẹ̀ mi ti ìkíìpù nǹkan yẹn ń gbà yẹn gbogbo tó ṣẹlẹ̀ yìí ò ní ṣẹlẹ̀ o ṣó mọ̀ pé ẹ̀sùn tán ṣe sọ mí sẹ́wọ̀n nìyẹn. ó túmọ̀ sí pé tá a bá sọ̀kò sọ́jà. aráalé ẹni ló ń bá wàá wò ó sìn ìyàwó ti kú o
àwọn ọmọ mi méjèèjì gan mi ò mọ ibi tán wà ṣáyé mi ò ti polúmukuru jù báyìí. irọ́ ayé ọkọ àmàrà àwọn yẹn. ò mọ ibi tán wà. máa wọrí a máa rí wọn. o jókòó sínú ilé bí o ṣe máa wọrí a máa rí wọn. ó dà já lọ a máa rí wọn. ní mi ṣáà dùn ṣáà ni tí n bá rántí kí ni kọ́ńtà tán ló fún mi ẹni. Olúwa ṣeun. ṣùgbọ́n kí n gbà tí wọ́n inspect phase 1 tàṣí náà wọ́n wà impressed ìtàdẹ̀gbọ́n wọn sọ pé part of it ni àwọn kan lábẹ́ láti bẹ̀rẹ̀ but phase 2 nísìn wọ́n ti gbé fún mi wọ́n ní ká bẹ̀rẹ̀ láti foundation level tàbí máa parí ẹ̀ so dẹ̀ mọ̀ pé hospital náà ìtumọ̀ ń bẹ̀ wọ́n tún fi yé mi pé gbogbo àwọn equipment tó máa wà ní hospital yẹn èmi ni máa supply àtàwọn blanket àtàwọn oríkì bẹ́ẹ̀dì oríṣiríṣi ẹ̀ wọ́n lè mi làwọn máa gbé fún ó di pé ọ̀rọ̀ mi tọ́pẹ́. wọ́n lálẹ́ máa need fún contract yẹn. kí làwọn báńkì mi ṣe we trust àwọn senate tí wọ́n bá ti rí LPO mi tí wọ́n bá ti gbé dé báyìí tí wọ́n dẹ̀ di pé iṣẹ́ tó díẹ̀ ní òní account officer ló máa ṣètò kù ní problem pẹ̀lú àwọn báńkì yẹn tí ò jẹ́ kí n fi wọ́n ṣeré nìyẹn. ẹ̀rù tí kọ́kọ́ ń bà mí pé mo láti fẹ́ rówó. má bẹ̀rù my dear ọdún wa láwa ẹ̀. mi ò. ẹ gbé fóònù yìí. àjà mi fẹ́ gbé níjẹ̀rẹ̀. mama trouble gbogbo àná ọ̀rẹ́ mi tó ṣe minister for health nìyẹn ni tó lọ kó òòlù jẹ rẹrẹrẹ tá lọ fi sẹ́wọ̀n ọdún 10 bó ṣe ń dààmú mi láti fìdí mi ì fẹ́ gbé kọ́lẹ̀ rárá ìgbà tó wà lójú ọpọ́n gan tó wà níbi kíní tó mọ̀ pé iṣẹ́ tí mo ṣe mú iṣẹ́ contractor ni kó gbé bíldì fún mi kí n kọ́ ó kọ̀ gbogbo kò sẹ́ tó gbádùn ẹ̀ ó nìkan náà ṣáà ni ó bá rí onílé ní Dubai ó ní London ló lamẹ́ríkà ọlọ́run lẹ́wàá mú wọn tanáwó ìdí ẹ̀yẹ FCC gbé ẹ̀wọ̀n ọdún 10 lọ́sọ̀ọ̀sì ìsìnlọ́sẹ̀ wa rántí pé. Thomas ṣé mo kó ti di bí 5 tí mò ń pe Amosun fóònù ẹ̀kọ́ rìn kìíní kò gbé. kí ló fẹ́ fà fóònù. ẹ ti ẹ dúpẹ́ pé kò fún yín iṣẹ́ jìbìtì nìyẹn náà. wọ́n lọ wá pè mí kí ló fẹ́ fi kọ́ọ̀lù ẹ̀ sí. mi ò ní ìtẹ̀kẹ́ má gbé kọ́ọ̀lù ẹ̀. ó máa disturb mi ni máa disturb mi. kò gbé e. kí ni problem ó yẹ kó gbé fóònù náà at least ìjọba ti dáṣẹ̀ rí àfọn ẹ ṣé ọdún 10 wá ń ṣe kékeré ọdún ni. bóyá inú ṣe ń bì. inú wèrè wo ló ń bì ṣé iye kan alábàáhùn ṣé ojú 3 lọ ni ṣá akọjá 3 yìí. ọmọ lè máa fẹ́ bẹ́lẹ́mọ̀ ṣọ̀rẹ́ mọ́. wọ́n ló mọ̀ gbà fóònù ẹ jọ. èmi ni sà pẹ́ńtà ni sà bẹ́ẹ̀ ni sà mo ní kí n ṣe àlàyé fún yín nípa ibẹ̀ bẹ́ẹ̀ ni a ti lọ bẹ̀ sà a ti wo gbogbo ẹ̀. ó di ìwúlò fún ọmọ not just the father I mean not just the parents so ọmọ gangan ni ó wúlò fún jù nípa education ẹ̀ so tí wọ́n á wò ni pé oríṣiríṣi là ń rí iléeṣẹ́ wa imagine sí kí painter wa kí o máa paint ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò àwọ̀ tó wọ̀ ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́gbọ́n èrè tó kọ́ ni mímọ́ ẹ wá kọ́gbọ̀n.
kan tún gbé tuntun dé. Ó ní kẹ́ wá fi ìtàn yín ṣe àríkọ́gbọ́n. Ó ní kẹ́ wá fi ìtàn yín kópa yín lẹ́rìn. Sísọ́tò tẹlifíṣàn rẹ kò wà wò tún wò. Bàdátò tẹlifíṣàn rẹ kò wà wò tún wò. Eléyìí yàtọ̀ sáwọn àtẹ̀tí kò tẹ̀lé rẹ̀. Bó ṣe fún yín lóye ló tún kọ́ni lọ́gbọ́n sí. Àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì.